ẹ kú ọdún ẹ kú yèdùn báwo lọdún ṣe ń lọ gbà lọ́dọ̀ tí ń níbẹ̀ ẹ mọ́ gbàgbé mi ò tí ì rí nǹkan ọdún mi gbà ẹ sì mọ́ gbàgbé ẹ já ṣọdún bó ṣe yẹ ẹ mọ́ já ṣọdún bó ṣe gbà ẹ mọ́ já sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò gbogbo ìgbà là ń tẹ̀ mọ́ yín létí ọdún ìyàbọ̀ fún wa o ẹ káàbọ̀ sórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí ń bẹ̀ àní ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dè mo ti balẹ̀ gùdẹ̀ sórí ètò báyìí májèlé ni mo pe léyìí kí ló ṣẹlẹ̀ nínú májèlé ẹjẹ́ àfẹ́yìkọ́gbọ́n ká fi ṣàwòṣe lọ́jọ́ tèní. bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV ìwọ náà tó ti ń gbọ́ wa tó ń wò wá látọjọ́ tó ti pẹ́ tó ò tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ibi pupa tó wà nísàlẹ̀ tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì yìí òun ni kó o tẹ̀ kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò ní jẹ́ kó o mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá gorí ètò báyìí yóò sì mọ sọ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní orí ìkànnì yìí ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan náà ló mọ̀ rí mú níbẹ̀ darapọ̀ mọ́ wa láti lè mọ jẹ nínú àwọn àǹfààní yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ mi tẹ́ ń wò mí mo ní tẹ́ bá gbádùn rẹ̀ ẹ mọ bá wa tẹ láìkà ìyẹn ibi tí wọ́n ṣe àtàǹpàkò sí tó gbẹnu sókè nísàlẹ̀ yìí ìyẹn ni ó jẹ́ kínú tiwa náà lè mọ dùn yín pé ẹ̀ ń gbádùn àwọn ètò wa tá a bá ń gbé sórí ìkànnì yìí ẹ ṣeun púpọ̀ kí ló ṣẹlẹ̀ nínú májèlé mò ń bọ̀ mi tí dé tó bá jọ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ òdú ni mímì kì í ṣàìmọ̀ fọlọ́kọ èmi gangan lohun ìfẹ́ SOMIDA Muhammadu Akówódébọ̀ Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà máyégún gbogbo sọ̀rọ̀ àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí àwa gangan lọmọ oníjà kò mà náà àjàní mògó ni mí ará àjámọ̀ àwa lọmọ ipò ń pọ́ruru àjà ń rọ̀ ṣẹ̀ à ń torí àjájà àjà níta níjà lẹ́yìn kùlé òun ṣe bá pọ́n bẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà bá ń wá nǹkan fìdílé àbí kò fìdílé nǹkan kájọ fi eléyìí ṣàríkọ́gbọ́n lọ́jọ́ tèní kí lè mọ̀ dahoro náà ni mo fi ń pariwo tàntàntàn báyìí. ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ náà sórí atẹ́gùn yìí ó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n mi àjọkẹ́ ń bẹ nílé ọkọ rẹ̀ lóòótọ́ ó sì ti bímọ kan ṣoṣo fún ọkọ rẹ̀ ṣùgbọ́n àdánwò tí ń bẹ nínú ìfẹ́ wọn ni pé èní ìjà ọ̀la ẹjọ́ ọ̀túnla wàhálà ní gbogbo ìgbà òun àtọkọ rẹ̀ wọn ò gbọ́ra wọn yé gbogbo ìgbà ìjà yìí náà ni ẹ̀gbọ́n mi àjọkẹ́ yìí náà sì ní lọ́wọ́ fúnra rẹ̀ tẹ́lẹ̀ kì í gbọ́ kì í gbà ni òun gan kì í gbàgbẹ̀rẹ̀ tẹ́nìkan bá lóun ò ní wọn kún fún òun gan ò ní gbà láàbọ̀ ni ṣùgbọ́n ẹjọ́ yìí ti wá pọ̀ débi pé ọkọ yìí bẹ̀rẹ̀ sí nínà nígbà tí àjọkẹ́ rí pé nínà tí ọkọ tòun bẹ̀rẹ̀ sí nínà òun yìí ó ti fẹ́ gbẹ̀mí lẹ́nu tòun làjọkẹ́ bá sunkún lọ bá bàbá àgbà kan tó kù fún wa nílé wa bàbá àgbà yìí òun máa ń pọwọ́ dà oníṣègùn ni ẹ má ṣì mí gbọ́ o oníṣègùn kájáwé káwa gbò ó ti yé yín wọ́n ní olúbíkin ló kọ́kọ́ jáwé ọ̀sẹ́yìnbíkin ló kọ́kọ́ wa gbò àjọkẹ́ sunkún lọ bá bàbá àgbà yìí nígbà tó débẹ̀ ó kẹ́jọ́ bẹ́ẹ̀ ló rò ó fún bàbá àgbà ní kí ló fẹ́ àjọkẹ́ ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ní kò lọ kí ló fẹ́ kí n ṣe sí báyìí a ti tù ẹ́ títí ṣùgbọ́n tinú mi níṣe òun náà ní dà ẹ́ láàmú kí ló fẹ́ kí n tún ṣe báyìí àjọkẹ́ dá bàbá àgbà lóhùn ó ní bàbá ṣẹ́rí ó ti sú mi báyìí n lè mú mára mọ́ májèlé ni mo fẹ́ kẹ́ ẹ fún mi bàbá ní kí ló pé ó ní májèlé bàbá ní májèlé póríṣiríṣi o ṣé májèlé ìfẹ́ lòun wà ní àbí májèlé ikú ẹ̀gbọ́n náà irú májèlé ò ní àjọkẹ́ ń wá tó fi lọ́dọ̀ bàbá àgbà mò ń bọ̀ mí tí dé àjọkẹ́ dá bàbá àgbà lóhùn ó ní ẹ wò ó bàbá májèlé ikú ni mò ń wá mo fẹ́ pa ọkọ mi torí pé ẹni yára lògùn gbè torí tó bá lọ gbá mi ní ìgbàkúgbà ní ọjọ́ kan èmi ní tẹ̀rí gbàkú kò sì ní wù mí kí n kú ìdí rèé mò ń wá kẹ́ fún mi ní májèlé tí mo lè fi pa ọkọ mi ìbẹ̀ náà lé ní o àìmọye ìyàwó lémi nísìnyí tí ń sáré bọ́kọ rẹ̀ ó sì lè kú tí ogún ó fi di tiẹ̀ àìmọye ìyàwó lénìí tó ṣe ń pé bọ́kọ rẹ̀ yóò ṣe rí àrèmọ́bọ̀ eré rẹ̀ ní sákiri nísìnyí bàbá dá àjọkẹ́ lóhùn ó ní mọ́nẹ́ yìí ṣé o sì mọ ohun tó ń sọ ṣá ó fẹ́ pa ọkọ rẹ̀ bàbá àwọn ọmọ rẹ̀ àjọkẹ́ ní bẹ́ẹ̀ ni mo fẹ́ pa á
nínà yìí ti pọ̀ jù rí ni ó ti bà apá mi jẹ́ mi lè gbápá dúró dáadáa mọ́ ẹ wo ojú mi èmi tí mo jẹ́ fine girl ó ti fẹ̀ṣẹ́ ó ti fi bà mí láwọ̀ jẹ́ gbogbo ẹ̀yin ọkọ náà ṣé nínà lèèyàn fi ń kọ́ obìnrin ni ìyàwó yín ò bá gbọ́ràn nínà kọ́ lọ̀rọ̀ náà àwọn nǹkan mẹ́ta kan wà tó ṣe ń pé ẹ lè mọ̀ ṣe tẹ́ ẹ bá ti ń ṣe báyìí yóò mọ dùn wọ́n àmọ́ nǹkan mẹ́ta yìí ẹ wá rí mi inú inbox lórí nọ́mbà ohun ìfẹ́ SOMIDA kí ló ṣẹlẹ̀ ǹjẹ́ bàbá rí májèlé gbé fún Àjọkẹ́ àbí Àjọkẹ́ ò rí májèlé gbà mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. àní bàbá bi Àjọkẹ́ lérè ń pè mádé yìí rókínì yìí dáadáa o pé àárọ̀ àtọ̀dọ̀fínú rẹ̀ kẹ́ẹ̀jọ sọ̀rọ̀ dáadáa torí èèyàn yìí kó sínú omi tán kó tún mọ kígbe òtútù. Àjọkẹ́ ní bàbá èmi àtàárọ̀ àtọ̀dọ̀fínú mi lájọ wá bí àtijọ́ rò ó dáadáa ẹ fún mi ní májèlé ẹ bá fún mi mí lọ bòmí o ẹ fún mi mo mọ̀ ipò wà lọ́wọ́ yín ẹ fún mi mo fẹ́ pa ọkọ mi. ẹ̀gbọ́n náà ṣé orí bíbẹ́ òun lògùn orí fífọ́ ni. Bàbá ní òkè dúró mò ń bọ̀ bàbá bá wọnú ilé lọ. ẹ̀gbọ́n náà ṣé bàbá rí májèlé gbé jáde àbí kò rí májèlé gbé jáde. májèlé ni mo pè léyìí mò ń padà bọ̀ orí ètò. àní bí bàbá ó ṣe padà jáde láti inú ìyẹ̀wò bàbá gbé lẹ́búlẹ́bú ojú ọlọ jáde tí wọ́n bá ń sọ lẹ́búlẹ́bú ojú ọlọ ẹ wò yìí tó wà lọ́wọ́ mi yìí lẹ́búlẹ́bú ojú ọlọ ìyẹn ẹ̀tù tí wọ́n ti lọ̀ dáadáa òun ni bàbá gbé jáde. Bàbá nawọ́ rẹ̀ sí Àjọkẹ́ ń gbé madé yìí gbà ohun tó béèrè rèé májèlé rèé sórí ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí mọ́rùú lògùn ẹ̀ tóyìnbó bá rù ú ọ̀rùn ó wọ̀ ọ́. Bàbá ń sọ fún Àjọkẹ́ ń pé sórí májèlé tí mo gbélé ẹ lọ́wọ́ yìí kì í ṣiṣẹ́ fìhùn lẹ́ẹ̀kan náà díẹ̀díẹ̀ ni mo ń ṣiṣẹ́ rẹ̀ sórí tó o bá ti délé ó mọ bù sínú oúnjẹ fún ọkọ rẹ ó mọ bù sínú oúnjẹ fún díẹ̀díẹ̀ yóò mọ pa ọkọ rẹ díẹ̀díẹ̀ títí ó lè jẹ́ láàrin oṣù kan lọkọ rẹ ó gbé ẹ̀mí mì òmíì ó lè lo oṣù méjì òmíì ó sì lè lo oṣù mẹ́ta bí ẹlẹ́dàá ọkọ rẹ bá ṣe wà gbà ni. òjijì ló kàn déédéé gbọ́ ikú ọkọ rẹ ó lè jẹ́ ẹnu ọ̀nà lọkọ rẹ ó kú sí ó lè jẹ́ lórí títì ni ó ti mú ẹ̀mí ọkọ rẹ lọ ó lè jẹ́ balùwẹ̀ ni ó ti mú ẹ̀mí ọkọ rẹ lọ ó lè jẹ́ gbangba ọjà náà ni ó ti mú ẹ̀mí ọkọ rẹ lọ. májèlé yìí díẹ̀díẹ̀ ni mo ń pààyàn kì í pààyàn lẹ́ẹ̀kan náà fíhùn. nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbà kí ló wá ṣẹlẹ̀ mò ń bọ̀ mi ti dé. inú Àjọkẹ́ dùn Àjọkẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá ó ní ẹ wò ó bàbá mo jẹ́rìí yín náà ni mo fi wọ́dọ̀ yín ṣé rí ohun tẹ́ ẹ gbé fún mi yìí tó bá ilé ṣiṣẹ́ tọkọ mi bá ilé kú ẹ mọ̀ gbádùn mi tó ọkọ mi nílẹ̀ kan ní Ìtákàn àbí ọkọ mi nílẹ̀ kan sílùú Ìfọ̀yín àbí ọkọ mi nílẹ̀ kan sájàrá ẹ sáà ti mú kan níbẹ̀ ilẹ̀ gangan ẹ̀ ní gbè fún tẹ́sí mọ́ lò lọ. bàbá ní ìwọ má ṣe iyèméjì iṣẹ́ yìí ti dáhùn ni àmọ́ wàá gbọ́ ò ṣùgbọ́n kan bẹ́ẹ̀ sórí tọkọ rẹ bá kú wọ́n mọ̀ fura sí ẹ ń pé wọ́n ló pa ò. Àjọkẹ́ wá lanu kalẹ̀ ń pé ha bàbá àṣírí ó mọ̀ tó nìyẹn. Bàbá ní farabalẹ̀ àwọn ìwà kan wà tí ń kọ ẹ tó ṣe ń pé tó bá ń hu àwọn ìwà yìí lásìkò tí ọkọ rẹ bá ń jẹ májèlé yìí kódà tó bá kú tán wọn ò ní fura sí ẹ. Inú Àjọkẹ́ dùn ó tún jókòó dáadáa ó ní bàbá mò ń gbọ́ yín. Ǹjẹ́ kí bàbá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìwà yìí fún Àjọkẹ́ làjọkẹ́ ní bàbá ẹdó ló bá gbé báàgì rẹ̀ ló yọ gègé ìkọ̀wé àti ìwé kan jáde ó ní mo fẹ́ mọ kọ kalẹ̀ ni. Bàbá ní nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kó mọ ṣe fọ́kọ rẹ̀ tí bá ń lo májèlé yìí lọ òun ní pé mo fẹ́ kó mọ ṣe dáadáa sọ́kọ rẹ̀ tó bá jí láàárọ̀ mọ kúnlẹ̀ kó mọ kì kó mọ ṣàdúrà fún yín pé yóò lọ rè yóò bọ̀ rè. Bẹ́ẹ̀ làjọkẹ́ ń kọ kalẹ̀. Ìkẹlẹ̀ ìkejì tọkọ rẹ̀ bá dé lálẹ́ jẹ́ kó máa bá oúnjẹ nílẹ̀ kódà gan ìwọ ni kó mọ bọ́ ẹ̀wù lọ́rùn rẹ̀ tó o bá bọ́ ẹ̀wù lára rẹ̀ tán tó mọ fẹnu kò lẹ́nu kó mọ dì mọ́ lo àwọn ìwà yìí sí. Àjọkẹ́ ló di méjì bẹ́ẹ̀ ní ń kọ kalẹ̀. Bàbá ní ìkẹta mo fẹ́ kó mọ ṣe dáadáa sáwọn ẹbí ọkọ rẹ̀ tán bá pè é lẹ́ẹ̀kan mọ dá wọn lóhùn lẹ́ẹ̀mejì. Gbogbo ìgbà tán bá wọ ọkọ rẹ̀ nílé yálà àbúrò ọkọ àbí ẹ̀gbọ́n ọkọ àbí ìyá ọkọ àbí bàbá ọkọ mọ gbà wọ́n lálejò dáadáa kó mọ yára sí wọn dáadáa. Àjọkẹ́ ló di mẹ́rin bàbá gbogbo ẹ̀ ní ń kọ kalẹ̀. Bàbá ní èyí tó wá ṣe kókó ń bẹ̀ ni pé gbogbo ìgbà tí baálé rẹ̀ ò bá ti lówó lọ́wọ́ gbogbo ìgbà tí ò bá ti gbówó oúnjẹ kalẹ̀ sílé mọ yọ owó lápò rẹ̀
kó o fi mọ séńjẹ kalẹ̀ sínú ilé tó o bá ti ń ṣe gbogbo kinní yìí tó o fi pá gba owó ọbẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ ó dá mi lójú pé tọkọ rẹ̀ bá kú tán kò sẹ́ni tí ó fura sí ẹ̀yin pé ìwọ ló pọkọ rẹ̀. Bàbá ní kò jù bẹ́ẹ̀ lọ. Inú Àjọkẹ́ dùn púpọ̀. Ó gbé gègé kọ̀wé àtìwé rẹ̀ ó gbé sínú báàgì ó dúpẹ́ lọ́wọ́ bàbá ó sì dìde ó gbọ̀nà rẹ̀ lọ. Ẹgbọ́n náà ǹjọ́ rọ́kọ̀ yìí pa àbí kò rí pa. Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Àní bí Àjọkẹ́ ṣe délé ọkọ rẹ̀ ò tí ì tibi iṣẹ́ dé ló ti ro ẹ̀fọ́ ẹlẹ́mi méje ló ti wọ́n lẹ́búlẹ́bú ojú ọlọ ó ti wọ́n sínú rẹ̀ bọ́kọ rẹ̀ ṣe dé ló dì mọ́ ọ̀lìn dàlín sìnkín ẹ káàbọ̀ báwo níbi iṣẹ́ ṣé ò rẹ́ra jù gbogbo kínní ń jọ kàyéfì lójú ọkọ yìí pé Àjọkẹ́ náà kọ́ rèé àbíbà o. Àjọkẹ́ kí mi káàbọ̀ ó tún dì mọ́ mi ó tún pè mí ní dàlín ọ̀lìn sìnkín. Àjọkẹ́ bọ́ ẹ̀wù lára ọkọ rẹ̀ kódà ó tún bá a bọ́ bàtà rẹ̀ ó ní ẹ wá lọ wẹ̀ tẹ́ ẹ bá wẹ̀ tán oúnjẹ rèé ẹ̀fọ́ ẹlẹ́mi méje tẹ́ ẹ mọ́ ń gbádùn òun ni mo sè kalẹ̀ fún yín. Ọ̀rọ̀ yín jẹ́ kàyéfì fún ọkọ yìí. Ọkọ yìí wọ balùwẹ̀ ó bomi sára ó padà jókòó òun náà jẹ ẹ̀fọ́ ẹlẹ́mi méje. Ẹ̀fọ́ yìí dùn lẹ́nu rẹ̀ kò sì mọ̀ pé wọ́n ti bu lẹ́búlẹ́bú ojú ọlọ sínú rẹ̀. Tá a bá ní kú lobìnrin ẹ ṣe bí rọ́là ń pa. Ẹ mọ́ gbàgbé mo ti ṣètò bẹ́ẹ̀ kan sọ́hùn tí mo pè yín obìnrin ní ikú tẹ́ complain. Mo ní ẹ mọ́ bínú ìfẹ́ yín ni mo ní tí ni mò ń ṣe mo mọ̀ pé ẹ̀yin lẹ pọ̀ jùlọ nínú ohun ìfẹ́ SOMIDA fọ̀nsà tí ni mò ń ṣe. Ẹ̀yin aráalé ìjọ àkọ́kọ́ lọ ìjọ kejì lọ Àjọkẹ́ sàn ṣe báyìí ìjọ tí àwọn ẹbí ọkọ rẹ̀ bá wá bóyá àbúrò ọkọ kódà gan Àjọkẹ́ dédé máa ń dìde nílé tí ó gbé báàgì rẹ̀ tí ó lọ kíyà ọkọ rẹ̀ tí ó lọ kí bàbá ọkọ rẹ̀ ju gbogbo ẹ̀ lọ gbogbo ohun tí bàbá sọ fún Àjọkẹ́ mú kinní yìí lò. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí Àjọkẹ́ ti ń lo májèlé yìí Àjọkẹ́ rí i pé ọkọ tòun ò ṣíwọ́ sókè kó lo òun rí láàrin ọ̀sẹ̀ méjì náà. Ó rí i pé ìwà ọkọ tòun ti yí padà gbogbo ìgbà lọ́kọ tòun gbówó oúnjẹ kalẹ̀ tóun bá béèrè pò mẹ́rin ó lè fún òun lápò kan tóun bá béèrè àpò kan ó lè fún òun lápò márùn-ún kíní ń jẹ́ kàyéfì fún òun. Ó wá dáwọ́ lẹ́búlẹ́bú ojú ọlọ yìí dúró kò ló májèlé yìí fún ọkọ rẹ̀ mọ́. Ṣùgbọ́n gbogbo ìgbà tí Àjọkẹ́ bá ti dùbúlẹ̀ ìmọ̀ ń wọ ọkọ rẹ̀ lórí ibùsùn pé ṣé Àlàbí ò ní kú báyìí nísìn ṣé Àdìsá ò ní kú báyìí nísìn ṣé Adéwálé ò ní kú báyìí nísìn ẹ mọ́ bínú o mo yí àwọn orúkọ yìí lónìí. Àjọkẹ́ mọ̀ ń wọ ọkọ rẹ̀ ní dùbúlẹ̀ títì Ọlọ́run mọ̀ dáríjì mi má jẹ́ kí ọkọ mi kú mi fẹ́ pọkọ mi mọ́. Ìgbà tí Àjọkẹ́ ń ro kinní títí ló bá kúkú dìde ó gba ọ̀dọ̀ bàbá tó fún un ní májèlé yìí lọ. Nígbà tó dé ọ̀dọ̀ bàbá ní mọ́dé yìí báwo ni ṣé ọkọ rẹ ti gbẹ́mí mì? Kò tí ì gbẹ́mí mì kan o. Ó ní àbí májèlé tí mo fún ẹ ti tán? Ó ní kò tí ì tán bàbá kí la á rí gbọ́ o. Kí ló bá dọ̀dọ̀ bàbá? Mò ń bọ̀ mi tí dé. Àní bàbá ń sọ fún Àjọkẹ́ pé wo ọmọ mi tó bá jẹ́ májèlé tọ̀hún ti tán ni sọ fún mi ó tún kù nílé o kí n tètè kó jáde fún ẹ. Àjọkẹ́ bá ní bàbá ẹ wò ó ohun tó gbé mi wá ọ̀tọ̀ ni. Bàbá ní kí ló gbé ẹ wá mò ń gbọ́ ẹ. Ó ní ẹ wò ó mi ì fẹ́ pa baálé mi mọ́ o mi ì fẹ́ pọkọ mi mọ́. Bàbá ní kí ló wí? Ó ní àní mi ì fẹ́ pa baálé mi mọ́ kò wù mí kí n pa á mọ́. Bàbá ní àbí wèrè ń gbélé yín. Ìsọ fún ẹ lọ́jọ́ náà lọ́wọ́ ìpè èèyàn kó tó mọ bẹ̀rù òtútù mọ́. Àjọkẹ́ ní bàbá ẹ wò ó mi ì fẹ́ pọkọ mi mọ́sẹ̀ ó ti ń ṣe dáadáa sí mi nísìn ẹ wò láti gbà yẹn tí mo ti kó òun bí ọkọ mi ò gbọ́wọ́ sókè nà mí rí kódà gan tí n bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bíi 4 ni mo ń ṣe fún mi. Ẹ wò àárọ̀ yìí nígbà tí ó fẹ́ jáde nílé mo sọ fún yín pé mo fẹ́ lọ dirun àpò 3 mo fi máa ń dirun sẹ̀kántì mi 50 àpò lọ́kọ mi kó fún mi pé kí n lọ fi dirun. Ẹ sì ní kí n ìfẹ́ pọkọ mi mọ́ ẹ wò ìfẹ́ pamọ́ ìfẹ́ ṣe mọ́ ọ̀nà àbáyọ ni mo wá báyìí. Ẹ̀yin náà ti mọ àwọn obìnrin ló bẹ̀rẹ̀ sí ní pariwo lé bàbá oníbàbá lórí. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Bàbá dá Àjọkẹ́ lóhùn ìpè ọ̀dà náà mo fẹ́ bi ẹ́ ní ìbéèrè kan. Ṣé májèlé tó gbé lọ látijọ́ yìí ṣọ́kọ rẹ ò fẹ́nu kàn rárá? Àjọkẹ́ ní fọ́sẹ̀ kan gbáko ni ọkọ mi fi jẹ májèlé. Bàbá ní wèrè ń gbélé yín lóòótọ́
ọkọ rẹ̀ ti fẹnu kan májèlé yìí ó wá ní kò ní kú máa wò ó ikú rèé lẹ́yìn ọkọ rẹ̀. Àjọkẹ́ ká ọmọ rí pé bàbá ní ìfẹ́ pọkọ mi mọ́. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. Bàbá ní kò sí ṣíṣe kò sáìṣe o, kò sí ọ̀nà Àbújá lọ́rùn ọ̀pẹ, ibi tó bá gbàgùnkè ibẹ̀ náà ló padà bá wálẹ̀. Bàbá ní wò ó sọ̀rọ̀ mi ìwà tá a fẹ́ sọ àbí kò sí. Ìṣe ni Àjọkẹ́ fìdí jálẹ̀ tí ń sunkún kíkankíkan. Orí ẹkún yìí ni Àjọkẹ́ wà ní ọjọ́ yìí lọ́dọ̀ bàbá yìí. Bàbá òwò ibi tó wà, ṣe bẹ́ni tó bá kúkú wojú ìyàwó ni ó mọ̀ pé ìyàwó ń sunkún. Orí ẹkún yìí ni Àjọkẹ́ wà tẹ́mi fi wọlé sọ́dọ̀ bàbá ní ọjọ́ tá à ń wí yìí. Bí mo ṣe débẹ̀, mo bá Àjọkẹ́ nílẹ̀ẹ́lẹ̀ tí ń sunkún. Mo ní àǹtí Àjọkẹ́, kí ló ṣe yín? Kò tiẹ̀ dáhùn. Mo ní bàbá, kí ló ṣe ẹ̀gbọ́n? Kí ló ṣe àǹtí Àjọkẹ́? Ó ní má dá lóhùn jàre. Àfàgò kẹ́yìn àparò lọ́rọ̀ rẹ̀, ohun ojú wa lójú ń rí. Mo wá súnmọ́ àǹtí Àjọkẹ́. Mo ní àǹtí Àjọkẹ́, kí ló ṣe yín? Àjọkẹ́ ní bàkórèdé, ẹ dákun ẹ bá ń bẹ bàbá. Kí bàbá ṣe ohun tí mo fẹ́ fún mi, ẹ bá ń bẹ wọ́n. Mo bá kọjú mọ́ bàbá. Mo ní bàbá, kí ni àǹtí Àjọkẹ́ fẹ́? Ẹ ṣe fún wọn. Mo mọ̀ pé gbogbo nǹkan ló wà lọ́wọ́ yín. Ẹ dá àǹtí Àjọkẹ́ lóhùn. Kò dáa kí àgbàlagbà mọ sunkún báyìí. Ìṣe làǹtí Àjọkẹ́ bẹnu jẹ́ yànmọ̀yànmọ̀ nílẹ̀. Ní bàbá bá kó ọ̀rọ̀ látòkè délẹ̀ ni bàbá bá rojọ́ yìí fún mi o. Ibi tí ọ̀rọ̀ yìí ti hàn sí mi rèé. Ni mo bá kọjú mọ́ àǹtí Àjọkẹ́. Wọ́n ní àǹtí Àjọkẹ́ ẹ̀yin náà bùkù. Bàbá ní ó tiẹ̀ bù tán ni. Mo ní kí lọkọ yín lè ṣe fún yín tó fi jẹ́ pé ikú lè rí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹ̀yin náà bùkù. Ọgbọ́n lẹ fẹ́ dá sí báyìí nísìn. Bàbá ní ọkọ yín ti jẹ májèlé. Ó ṣeéṣe kó jẹ́ ẹnu mọ́tò ní ọkọ yín lọ kú sí nísìn. Ó ṣeéṣe kọ́kọ yín ti kú kẹ́ tó délé nísìn. Àǹtí Àjọkẹ́ tó ká ọmọ rí. Ẹ̀yin ará ilé, ǹjẹ́ ọ̀nà àbáyọ wà àbí ọ̀nà àbáyọ ò sí? Nígbà tí mo bẹ bàbá, mo ń bọ̀ kí n mọ mi díẹ̀ náà. Gbogbo ẹ̀yin obìnrin, mo ní orí bíbẹ́ òun kọ́ lògùn orí fífọ́. Mo ń padà bọ̀. Àní lẹ́yìn tí mo bẹ bàbá bùṣe, bàbá ní ọ̀dà mo ti gbọ́. Àjọkẹ́ dìde ńlẹ̀ kó jókòó. Ìṣẹ̀lẹ̀ àǹtí Àjọkẹ́ sáré dìde wàràwàrà tó jókòó sórí ìjàn. Bàbá ní mọdé yìí, ṣé o rí ohun tí mo gbé fún ẹ ní ọjọ́ kìíní àná? Lẹ́búlẹ́bú ojú ọlọ tí mo gbé fún ẹ lọ́jọ́ kìíní àná tí mo pè ní májèlé. Èdúdú tán fi ń ṣe bẹ̀, èdúdú igi, òun ni mo lọ tí mo dà sínú lálọ́ọ̀nù fún ẹ. Ipe kó mo lọ bù sínú oúnjẹ fún ọkọ rẹ̀. Kì í ṣe májèlé. Àjọkẹ́ ranjú pé bàbá ní bẹ́ẹ̀ ni. Torí gbólóhùn tó sọ lọ́jọ́ kìíní àná ni pé tí mi bá ṣe fún ẹ, ó padà lọ ṣe ń bò mí. Tẹ́mi ò bá sì ṣe fún ẹ nísìn, tó o bá lọ ṣe ń bò mí, ó ṣeéṣe kí ọkọ rẹ ti kú kó tó dèní. Kí lo fẹ́ rí gbà nukú ọkọ rẹ? Ẹni tó jẹ́ bàbá ọmọ rẹ, kí lo fẹ́ rí gbà tó o bá pa á tán? Kẹ̀ǹjẹ́ lèmi gbélé ẹ lọ́wọ́ o. Bàbá sọ bẹ́ẹ̀ fún Àjọkẹ́. Ṣé o wá rí ohun tó yí ọkọ rẹ padà? Ó ní àwọn ìwà tí mo kọ́ yín pé kó o mọ hù sí ọkọ rẹ. Wípé tó o bá ń hù sí ọkọ rẹ, ayé ò ní fura sí ẹ pé ìwọ ló pa á. Tó o bá ń hùwà yìí sí ọkọ rẹ láti ìgbà tẹ́ ẹ ti fẹ́ra yín tẹ́lẹ̀ ni, kò ní síjà láàrin ìwọ àtọkọ rẹ. Ẹ wọgbọ́n tí àgbàlagbà dá, ẹ wọgbọ́n tí bàbá yìí dá. Ó ní pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ṣe ń pé wọn ò mọ̀ kẹ́ ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ṣe ń pé wọn ò mọ̀ tọ́jú ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ṣe ń pé wọn ò mọ̀ bá ṣe ń pẹ́ bí ọkọ lé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn ọkùnrin sì nídìí. Torí tá a bá róbìnrin tí ń kẹwà, tá a róbìnrin tí ń pọ́n wa lé, pàápàá jùlọ aróbìnrin tí ń pọ́n àwọn ẹbí wa lé, inú wa máa dùn púpọ̀, a máa fìfẹ́ hàn sí wọn. Bàbá ní àwọn ọgbọ́n yìí òun ló jẹ́ kí ọkọ rẹ kó mọ́ nẹ̀ ẹ́ láti ìgbà tó o ti ń lo májèlé yìí fún ọkọ rẹ. Kì í ṣe májèlé ni mo gbé sí ẹ lọ́wọ́ o. Èdúdú lásán tí wọ́n fi ń ṣe bẹ̀ òun ni mo lọ tí mo gbé fún ẹ. Àwọn ìwà tó ṣe kókó nìyẹn tó yẹ kí obìnrin mọ hù sí ọkọ. Tẹ́ ẹ bá fẹ́ kí ọkọ mọ fẹ́ràn yín, tẹ́ ẹ bá fẹ́ kí ìjà mọ́ sí láàrin yín àtọkọ yín, àwọn ìwà yìí ni kẹ́ ẹ mọ hù. Òótọ́ sì ni lóde ìní obìnrin míì kò mọ bá a ṣe ń fi ìfẹ́ bá ọkọ lò pọ̀. Ẹlòmíì yóò mú ẹ̀wù sí ọkọ rẹ̀ lọ́hùn ni. Mo fẹ́ gbowó irun, mo fẹ́ gbowó ìpara, mo fẹ́ gbowó makeup, mo fẹ́ kábíyèsí Ọlọ́run. Tó bá wà lọ́wọ́ ọkọ ó ṣe fún yín. Àmọ́ púpọ̀ náà ló ṣe ń pé ọkọ mi ò ní lọ́wọ́ àmọ́ kò ní fẹ́ ṣe. Ẹja fẹlẹ́ ká fi ṣàríkọ́gbọ́n lọ́jọ́ tèní. Ẹ má jà sáré kẹ̀kẹ́ kọlù mọ́tò. Orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́. Ẹ̀yin obìnrin, ẹ má wá kú ọkọ yín, ẹ má wá kú ọkọ yín. Ọkọ yín náà ní baálé yín, òun ládé orí yín, òun ní igi lẹ́yìn ọgbà yín, òun ní gúngún ìhà yín. Ẹ fìfẹ́ hàn síra yín nínú ilé yín.
ẹ wò ó mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò bóyá ẹ bá ní gbólóhùn kan àbí ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa lórí ètò ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó plus 229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. ẹ kú ọdún ẹ kú yèdún àṣeyíṣẹ́ mi o ìntì rí nǹkan ọdún mi o ẹ kú kalẹ̀. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ àti bẹ̀nà o ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún di lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún títí gbà tátùmọ̀ pàdé níbẹ̀ mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.